ẹ̀yin ọ̀rẹ́ wa nílé mo máa tó kí n káàbọ̀ sórí ìkànnì yìí Yorùbá Gbode níbi tá a ti ń kọ́ra wa ní ẹ̀kọ́ lóríṣiríṣi nípa literature Yorùbá, àṣà Yorùbá àti nínú gírámà èdè Yorùbá pẹ̀lú. Tẹ́ ẹ bá gbàgbé abala àṣà òun la wà níbi tá a ti ń wo àṣà ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. A sì ti wá ń bá bọ̀ báyìí náà ó ti tó ìgbà mélòó kan tẹ́ bá rántí àti gbogbo àwọn ìpele tí ọmọkùnrin àti ọmọbìnrin gbọ́dọ̀ tẹ̀lé kó tó di wípé wọ́n jọ wà nínú ilé, wọ́n jọ ń gbé pọ̀ bíi tọkọ-taya. A ti bẹ̀rẹ̀ látòrí ìfojúsóde. Ajẹ́kọ̀ọ́yé wa pé ìfojúsóde, ọmọkùnrin lè fojúsóde fúnra rẹ̀, ó lè wọ ẹni tó wù. Bẹ́ẹ̀ náà nílẹ̀ Yorùbá, òbí a máa bọ́mọ fojúsóde, wọ́n á wálé tó dáa, wọ́n á wọ ọ̀dẹ̀ tó dáa, ọ̀dẹ̀ tó lórúkọ, láti pé kan wá aya fún ọmọ wọn. Tá a bá ti rí ẹni tó ń wà, tẹ́ ẹ bá gbàgbé, mo níṣẹ́ dìtà alárinà bá ti ń lọ sókè sódò, ìbáṣe ọkùnrin ìbáṣe obìnrin títí ọkàn àwọn méjèèjì máa fi gbà pé jẹ́ ká tiẹ̀ gbà tó ń wí yẹ̀wò. Ìgbà tọ́kàn wọn bá gbà yẹ̀wò, wọ́n lọ ṣèwádìí nìyẹn. Nínú ìwádìí yẹn ló máa wá jẹ́ kán gbà wípé bóyá ìyàwó máa jọ́hẹ̀n tàbí ìyàwó ò ní jọ́hẹ̀n. Ìgbà tí gbogbo ẹ̀ bá ti tẹ́ wọn lọ́rùn tán níyàwó ń bọ̀ wá jọ́hẹ̀n. Yẹn ni pé ìyàwó á sọ pé mo gbọ́, mo gbà láti fẹ́ ọ. Ibòmíràn mo ní ìṣíhùn, òun ni a máa ń pè. Tàbá ti ṣíhùn tán, à ń bọ̀ wá tọrọ ìyàwó. Ìrìn ẹ̀ méjì ní ilẹ̀ Yorùbá. Tó bá ti tọrọ ìyàwó tán yìí, àwọn ẹbí ìyàwó wa ní ẹ kó nǹkan dáná yín wá o. Kàkú mọ̀ pé lóòótọ́ ní lágbájá yìí fẹ́fẹ́ tẹ̀mẹ̀dù. Wọ́n dájọ́ ìdáná, wọ́n á kó gbogbo ẹrù ìdáná wá, wọ́n á ṣe ìdáná, wọ́n á súre fún tọkọtaya. Mo wá sọ pé lẹ́yìn yẹn ìyàwó ò lọ ilé o. Ó ṣe ń palẹ̀mọ́. Kí ló ń palẹ̀mọ́? Ẹkún ìyàwó tó máa san ni fún gbogbo àwọn mọ̀lẹ́bí ẹ̀, àwọn ọ̀rẹ́ ẹ̀, àwọn aládùúgbò tó máa fi fohùn àrò dágbére fún wọn pé tó ilé ọkọ yá, òun náà lọ ilé ọkọ. Tó bá palẹ̀mọ́ tán, àwa wo ọjọ́ ìyàwó. Ìyẹn la sọ̀rọ̀ lé lórí gbẹ̀yìn pé lọ́jọ́ ìyàwó kùtùkù a máa wú o. Tó bá dìrọ̀lẹ́ pátápátá náà máa wá mú ìyàwó. Tó bá ti mọ́wọ́ àṣálẹ́ ìyàwó lé àti àwọn ọ̀rẹ́ rẹ̀, wọ́n bá kẹ́rù ìyàwó ó di ilé ọkọ. Bó bá ti ń súnmọ́ àti wọlé báyìí, lọ́kọ bá jáde gẹ́gẹ́ bí orò ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n nígbà tí ìyàwó bá ti wọlé tán, tó ti ṣọṣẹ tàbí tó fọ́gbá tó wọlé, tí baálé ilé ọkọ ti gbà, táwọn ìyáálé ilé ti gbà, tó ti wá mú wọ ìyẹ̀wù ọkọ ẹ̀ lọ, lọ́kọ á tó padà wọlé láti lọ bá ìyàwó. Mo wá sọ fún wa wípé kò tán síbẹ̀ o, orò kan ṣì kù tó máa ṣe o. Ìyẹn náà ń pè ní orò àbálé. Níbẹ̀ yẹn ni àwọn tó mú ìyàwó wá wọn ní padà sílé. Àwọn ẹbí ọkọ ló máa gbà wọ́n lálejò. Wọ́n fẹ́ gbọ́ àbájáde, wọ́n fẹ́ gbọ́ èsì. Kí ni ìbájáde orò àbálé yìí bó ṣe máa jẹ́? Ibẹ̀ yẹn la wá ń lọ gangan lónìí. Orúkọ mi kò tí ì yí padà. Èmi náà ni Olúrẹ̀mí aya Àfọlábí. Ẹ wá nǹkan fìdíté, ẹ jẹ́ ká tún wò ó báwo náà ti ń ṣe é. Kí là ń sọ ní ti orò ìdílé, ẹ̀kọ́ wo la lè orò ìbálé, ẹ̀kọ́ wo la lè kọ́ nínú rẹ̀. Ó yá o, lọ́mọdé lágbà. Ṣẹ́rí ní gẹ́rẹ́ tí ọkọ bá ti wọlé báyìí, ọkọ á wá tú ìyàwó rẹ̀ wò láti wò bóyá obìnrin tó pé ni tí ò tí ì fi ọkùnrin ba ara rẹ̀ jẹ́. Tó bá bá ìyàwó rẹ̀ nílé torí wípé kò tí ì mọkùnrin rí, òun lòun gba àbálé rẹ̀. Iyì ńlá mà ní o fúnrú ìyàwó bẹ́ẹ̀. Ìyàwó yẹn ló gba iyì ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé. Látòru yẹn lọ́kọ ti máa fẹ́ lójú fẹ́ ní mú. Tójúmọ́ bá sì ti mọ́, àbájáde síta láti mú àbájáde hàn àwọn èèyàn pé ìyàwó yìí o, mo bá ń lé ọmọ gidi lẹ̀ fún wa. Aṣọ funfun tó fi gba àbálé amújáde, a fi hàn gbogbo èèyàn. Ariwo ata, ayọ̀ agbòde pé lágbájá ò dojú tì wá gẹ́gẹ́ bí ọmọbìnrin. Ó fi hàn pé jẹ́ ọmọ tí wọ́n kọ́ tó sì dúró tó gba ẹ̀kọ́ kó tó di pé ilé ọkọ yá. Kì í wá ṣe yẹn nìkan, láti fi ìdùnnú tí wọ́n hàn gẹ́gẹ́ bí ẹbí ọkọ, wọ́n á wá lọ gbé odindi agbè ẹmu tó kún dáadáa, wọ́n á gbé jókòó sílẹ̀. Odindi ìṣáná, ilé ìṣáná tó kún dáadáa, wọ́n á fi lé. Aṣọ àbálé á jẹ́ ìkẹta tán máa fi lé lórí. Èyí náà máa kó fún gbogbo mọ̀lẹ́bí tó mú ìyàwó wá, tó ń kó padà lọ ilé ìyàwó láti lọ fàbọ̀jẹ́ wọn. Ìlú á sọ, ariwo á ta,
ayọ̀ àgbà gbogbo wọn, ayọ̀ àgbà ọkàn wọn, ayọ̀ yìí náà máa gbé délé nígbà táwọn aráalé náà bá ti ń gbọ́ lù tó ń gbọ́ ẹ̀rín tó ń gbọ́ orin ìyàwó ti pégédé nìyẹn, ayọ̀ ńlá ni. Ṣùgbọ́n tó bá wá jẹ́ ìdàkejì ńkọ́ ẹ̀yin ọ̀rẹ́ wa, bó ti wà lóbì ló wà ní gbàǹjà láyé àtijọ́ náà a máa ń bá wọn náà bẹ́ẹ̀ pàdé tó jẹ́ pé a ti ṣàṣemáṣe kan kó tó di pé ó múra lé ọkọ. Ní gẹ́rẹ́ tọkọ bá ti tu wò báyìí, tọkọ bá ti rí wípé èèyàn kan ti débẹ̀ ṣáájú òun, tó bá tiẹ̀ wá lọ bá ọkọ tó burú pàdé, òru yẹn láti máa nà, láti máa dá síríà fún, tá àti máa gbọ́ igbe ìyàwó pàápàá tíyàwó àti máa hù tó ti mọ̀ pé ṣé nǹkan ṣẹnu re báyìí fún ìyàwó táwọn ṣẹ̀ṣẹ̀ mú dé yìí. Tójúmọ́ bá mọ́ ojú ọkọ àti korò, gbogbo èèyàn ti mèsì. A sọ fún wọn pé ẹ wá ẹ gbọ́ o, kòròfo lẹ gbé wá fún mi o, tẹ́ ẹ pè níyàwó o, èmi ò bá nǹkan kan lára ẹ o. Abẹ́ gbọ́, ìtìjú burúkú ni fún irú ìyàwó bẹ́ẹ̀ tí wọn bá bá ní ilé. Torí kì í ṣe pé ìtìjú tara ẹ̀ nìkan, títí gbogbo ọdún ẹ̀ nílé ọkọ yẹn, ìtìjú yẹn pọ̀. Torí kò sọ ọmọ ọkọ tó lè pè ránṣẹ́, tọmọdé tàgbà ló jáde síta náà fẹ́ gbọ́ àbájáde ọ̀rọ̀ àbálé tí gbogbo wọn bá ti gbọ́. Ọmọdé ilé tó kéré jù lọ ìyàwó ò lè pè rán níṣẹ́ mọ́. Wọ́n ní ẹ má pa wọn o, ìyàwó oníṣekúṣe, torí gbogbo èèyàn ló ń gbọ́ àbájáde yìí. Tọ́ bá sì ti ń lọ ilé wọn, àwọn ẹbí tó mú ìyàwó bá ti ń lọ, wọn á wá lọ wá kòròfo ilé ìṣáná àti òfìfo agbe ẹmu. Àwọn agbe ránṣẹ́ sí wọn pé tó ọmọ tẹ́ ẹ fi ránṣẹ́ rèé o, kòròfo ni o, a ò bá nǹkan kan pàápàá báyìí nínú rẹ̀. Ìbànújẹ́ ńlá ni, pàápàá fún ìyá ìyàwó, ìbànújẹ́ ni. Àti máa rìn, àti máa lọ jà, àti máa nítorí náà láyé àtijọ́ àwọn òbí máa ń mú ní ọ̀kúnkúndùn, pàápàá ìyálé, láti rí wípé òun ń tẹ ọmọ òun nínú lóòrèkóòrè, òun ń fojú sí lára wípé kò ṣìwàhù, kò ṣìṣe. Tá bá wá rí ọkùnrin kan tó fagídí bóbìnrin lò láyé ìgbà yẹn, wọ́n ń fọwọ́ kékeré mu, torí ìtìjú tó máa wá rà fún ẹbí ntọ́ máa gbé dọ́dọ̀ bàálù ni. Ọwọ́ ọkùnrin tó bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe láwọn ibòmíràn nílẹ̀ Yorùbá, wọ́n á ti jáde kúrò nínú ìlú, torí pé ó ti ba ìṣẹ̀ṣe wọn jẹ́. Torí orò kan ni à ń pè ní orò àbálé. Ó fẹ́rẹ̀ má sì gbé tọ́ọ̀kì tí ń ṣe nígbà náà ní ilẹ̀ Yorùbá. Ìyẹn la fi ń sọ wípé iyì ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé, ẹni tá a bá bá lé ìyẹn ló gba iyì. Obìnrin tí ìyàwó tọkọ ò bá lé, ìtìjú nìyẹn gbà. Ẹ̀yin ọ̀rẹ́ wa, ẹ rí gbogbo ìgbésẹ̀ tí Yorùbá ń tẹ̀lé báyìí kó tó di wípé obìnrin fìdí jókòó sọ́ọ̀dẹ̀ ọkọ. Ṣùgbọ́n lóde òní ńkọ́, ẹ jẹ́ ká wo ẹ̀yin ara. Ṣé nǹkan wọ̀nyí ṣó sì mú iyì kankan lọ́wọ́ wa? Ṣá ti ẹ̀ kà sí? Ṣé kìí ṣe pé ẹni tán ọ̀bà bá lé yẹn gan-an làwọn ọmọ sì ń kà sí ìtìjú? Torí wọ́n á sọ fún ẹ pé kó kọ́kọ́ lọ dán wò, kó lọ tọ́ wò. Abájọ ta ṣe rọ́pọ̀lọpọ̀ láì tiẹ̀ tí ì ṣèyàwó, wọ́n ti wà nílé ọkọ ọdún kan gan pàápàá, ẹlòmíì ti wà ń bẹ̀, ó ń dán wò lọ́wọ́ náà ni. Ṣùgbọ́n ohun kan ẹni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ̀yin ọ̀dọ́, títí dòní kò sí ọkùnrin kan tí kì í fẹ́ kí ìyàwó rẹ̀ níyì lọ́wọ́ rẹ̀. Kò sí. Tá a bá gbé kalẹ̀ tá a bẹ̀rẹ̀ sí yẹ àwọn ọkùnrin wò tí kò tiẹ̀ tí ì lọ́kọ àtàwọn tó ti ṣèyàwó sẹ́yìn, ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ ló máa sọ fún wa wípé ohun kan ṣo táwọn fẹ́ náà ni wípé kíyàwó àwọn ní kó jẹ́ àwọn lẹ́ni àkọ́kọ́ tó máa kọ́kọ́ débẹ̀. Kò sọ́kùnrin tí ó ń fẹ́ kẹ́ni kankan bá òun du ìyàwó òun. Nítorí náà mo rọ̀ wá àwa ọ̀dọ́ lóde òní, ẹ ṣe jẹ́ ká ṣe bọ́ ti ń ṣe kó lè rí bí ti rí. Ẹ jẹ́ ká para wa mọ̀, ẹ jẹ́ ká gba iyì ìyàwó àṣẹ̀ṣẹ̀. Ó máa ń fini lọ́kàn balẹ̀, ó máa ń ra ẹ̀yẹ fúnni, ó máa ń ra iyì fúnni, ó máa ń fúnni ní ìgbẹ́kẹ̀lé àti ìfọkàntán. Ọkọ á fọkàntán, ọkọ á ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀ pé ìyàwó mi mo mọ̀ kì í rìnrìn kúrìn. Ṣùgbọ́n tó bá ti jẹ́ ni tó ti túwò tó bá nǹkan kan, wọ́n ní ṣe bí ìwà ẹ̀ náà ni, ṣe bí ṣe ẹ̀ náà ni. Torí náà àwọn nǹkan wọ̀nyí jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ kíyèsí. Ẹ jẹ́ ká fi sọ́kàn àwa ọmọ òde òní, ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́
bó ti ń ṣe láyé àtijọ́, bó ṣe ń tùbà, bó ṣe ń túṣe, ẹ jẹ́ ká padà sí i. Ní ilẹ̀ Yorùbá kò tán síbẹ̀ o, pàápàá ìyàwó tó bá gbayì tó bá gbẹ̀yẹ, tó bá di ọjọ́ keje, ìyẹn náà máa ń sọ wípé ìyàwó kíje. Ìyàwó tó gbayì tó gbẹ̀yẹ ló ń lọ kíje. Ìyàwó tí ò bá gbayì kì í kíje. Kí náà ń bá pàdé nínú ìkíje? Ìkíje yìí ni pé kọ́kọ́ sọ wípé kí àwọn ìyàwó ilé ọkọ nísinsìnyí á wá tẹ̀lé ìyàwó, báwọn ìyàwó ilé ìyàwó ṣe tẹ̀lé ló kọlá tó lọ sun ẹkún ìyàwó, tó lọ gba oríṣiríṣi ẹ̀bùn wálé, bẹ́ẹ̀ náà máa ṣe fún nídìílé ọkọ. Àwọn ìyálé ilé ẹ̀yẹn á wá lọ bá wá àwọn koríko tán fi ń rẹ́ ilé, á wá tó fi tún ilé wọn kùn, wọ́n á tó fi kun ilé fún un. Wọ́n ń ṣe ẹ̀yẹ yẹn fún un pé torí pé ó dúró gbayì kó tó wá sí ilé ọkọ. Ìyàwó ló ní ẹ̀yẹ yẹn o, ẹ̀yẹ ńlá sí ni. Tó bá sè tán sọ̀tàn tó níwọ̀n bá ráńpẹ́, tó bá wá di ọ̀sán, wọ́n á tẹ̀lé ìyàwó yìí lọ sí odò. Á wá lọ fi agbè pọn mi. Omi tí ìyàwó bá pọn wálé yìí làwọn ìyálé rẹ̀ yìí máa wá tẹ̀lé lọ láti ojúlé dé ojúlé, náà máa bù fáwọn mọ̀lẹ́bí ọkọ ẹ̀ tó máa mú, wọ́n á máa fi súre fún, wọ́n á máa tún fún un ní ẹ̀bùn. Lẹ́yìn èyí ló ẹ̀ṣẹ̀ padà wálé. Ẹ̀yin ọ̀rẹ́ wa, ṣe ẹ̀rẹ́ kọ̀ọ̀kan nínú tó níbí. Eléyìí náà ló gbẹ̀yìn àṣekágbá ètò ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ àpadà sẹ́sẹ́ àárọ̀, ẹ jẹ́ àṣebọ́ tí ń ṣe kó lè rí ibi tí rí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí wọ́n ń gbọ́ wa rẹ̀, nǹkan tá a kàn fẹ́ sọ náà ni pé kàn tẹ wá láago subscribe sórí ìkànnì gbogbo tá à ń sọ pátápátá láti kọ́ra wa lẹ́kọ̀ọ́ àti ìlọ́gbọ́n yìí nínú àṣà, nínú literature, nínú grammar, a máa dọ́dọ̀ rẹ̀ lóòrèkóòrè. Tó dìgbà mìíràn tá a tún pàdé, mo kí wa pé ojú ò fẹ́ra kù.